Mo kí gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run pé ẹ kú òwúrọ̀ níbi tí ẹ ti ní àǹfààní láti gbọ́ mi. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè, ọ̀nà ẹnìkọ̀ọ̀kan yín kò ní dojúrú. Ọjọ́ òní ò ní sọkún, ọ̀fọ̀ lórúkọ Jésù kò ní wọ ilé rẹ̀. Bí mo ṣe wí bẹ́ẹ̀ ló máa rí ní orúkọ ńlá Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín. Mo wà nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì láàárọ̀ yìí, orí 4 ẹsẹ̀ 11 àti ẹsẹ̀ 12. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 11 àti ẹsẹ̀ 12. Bíbélì kà pé Jésù yìí ni òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ tí ó wá di òkúta pàtàkì igun ilé. Kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, bẹ́ẹ̀ ni kò sí orúkọ mìíràn tí a fi fún ènìyàn lábẹ́ ọ̀run nípa èyí tí a lè fi gba ènìyàn là. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ohun kan tí mo gbàgbọ́ tí mo dẹ̀ mọ̀ ni wípé ibikíbi tí Jésù bá wà, àlàáfíà máa ń wà níbẹ̀. Ibikíbi tí Jésù yìí bá wà, bóyá nínú ayé ènìyàn ni o, bóyá nínú ilé ni o, bóyá nínú ìlú ni o, àlàáfíà ó ní ohun àkọ́kọ́ tó máa ń jọba níbẹ̀. Ìdí ni wípé Jésù yìí ká tó bí, a sọ àsọtẹ́lẹ̀ wípé orúkọ rẹ̀ yóò máa jẹ́ ọmọ aládé àlàáfíà. Nínú ayé yìí mi ò tí ì rí ibi tí wọ́n sọ wípé àwọn ènìyàn Jésù àwọn ni wọ́n dá rògbòdìyàn sílẹ̀, tàbí àwọn ènìyàn Jésù àwọn ni wọ́n dá wàhálà sílẹ̀. Àwọn ènìyàn mìíràn ni ló máa ń ṣe inúnibíni sí àwọn ènìyàn Jésù, wọ́n sì máa ń fi àlàáfíà gbà. Kí ni gbogbo àròyé mi láàárọ̀ yìí? Ó ní wípé bí o bá gba Jésù sínú ayé rẹ̀, nǹkan rere ń lọ gbà. Bó o bá fi ìgbàgbọ́ rẹ sínú Jésù, sínú orúkọ rẹ̀, ìgbésẹ̀ tó dáa ń lọ gbé. Kò sí àbámọ̀ níbẹ̀, ayọ̀ ló wà ńbẹ̀, ìfọ̀kànbalẹ̀ ló wà ńbẹ̀. Bíbélì pé tọ́ ọ wò kí o sì rí pé rere ni Olúwa. Ìwọ náà tọ̀ Jésù wò lónìí, gba Jésù Kristi Olúwa gbọ́. Wàá ní àlàáfíà ní ayé yìí, wàá dẹ̀ ní ìrètí ìjọba Ọlọ́run. Ibi tá a kà láàárọ̀ yìí, ó ní kò sí ìgbàlà níbòmíràn, kò sì sí orúkọ kan tí a ti fún èèyàn lábẹ́ ọ̀run tá a fi lè gbà ìgbàlà àfi Jésù yìí nìkan ni. Gba ọ̀dọ̀ rẹ̀ wọlé, wàá sì ní àlàáfíà, wàá sì ní ìjọba Ọlọ́run. Ó yá tẹ́wọ́, ẹ jẹ́ kí n gbàdúrà fún ọ láàárọ̀ yìí. Kí oore ọ̀fẹ́ ìgbàlà Ọlọ́run kó wọnú ayé rẹ̀. Oore ọ̀fẹ́ ìdáǹdè tí ìgbàlà tí Ọlọ́run ṣètò nípasẹ̀ Jésù Kristi, tí oore ọ̀fẹ́ yẹ kó sàn dé ilé rẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó ń gbọ́ mi láàárọ̀ yìí tó nílò ìgbàlà tí Jésù fi ẹ̀jẹ̀ rẹ̀ rà, lórúkọ Jésù kí oore ọ̀fẹ́ yẹ kó bà lé ọ láàárọ̀ yìí. Mo gbàdúrà pé bó ṣe ń jáde lónìí, lórúkọ Jésù ojú Olúwa yóò máa sìn ọ jáde, ọwọ́ Olúwa yóò gbé ọ ró, iná Olúwa yóò ṣáájú rẹ̀. Gbogbo ibi tọ́ta bá lúgọ sí, iná Olúwa yóò jó wọn yí káàkiri. Gbogbo àmì àṣetì lára rẹ̀ ó yá kó gbiná sọnù. Gbogbo àmì àmúbọ̀ lára rẹ̀ lórúkọ Jésù kó jóná láàárọ̀ yìí. Gbogbo àmì àìlákójọ nínú ayé rẹ̀ kámi yẹn parẹ́ báyìí. Gbogbo àmì kórìíra lára rẹ̀ tó mú kí àwọn olóore kó máa lé ọ bí ajá, àmì yẹn kó parẹ́ báyìí. Ẹ̀jẹ̀ Jésù kó wẹ ayé rẹ̀ nù. Níbi tó o bá yọjú sí lónìí kó ráàánú gbà. Mo gbàdúrà lónìí o ní di ẹni ẹ̀kọ́. Nàìjíríà a fi lé Olúwa lọ́wọ́ láàárọ̀ yìí. Ọlọ́run kó gba ìṣàkóso. Gbogbo ibi tí ìjì wà ní Nàìjíríà, Ọlọ́run kó dáwọ́ rẹ̀ dúró. Jésù ọmọ aládé àlàáfíà kó jọba ní Nàìjíríà yìí. Ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín. Èmi ni tiyín tòótọ́ Jeremiah ọmọ Òkunlọ́lá láti The African Church Solution Campground, Sam Ewang Estate ní ìlú Abẹ́òkúta. Àlàáfíà ni fún yín.